Orúkọ ẹ̀? Mariam Aruaji. Mariam Aruaji. Ìyàwó Báṣẹ̀gun àbí Àṣẹlà. Now, tí wọ́n bá ti mú àwọn obìnrin tó ń pa wá sínú ilé, ipa wo ló máa ń kó ńbẹ̀? Wọ́n ní kí n máa bá wọn nu ẹ̀jẹ̀. Máa bá wọn nu ẹ̀jẹ̀. Wọ́n bá ti písìsì wọn tán, wọ́n ti pa wọ́n. No, tó bá ṣe ti pa wọ́n sínú pálọ̀ kan tó písìsì wọn. Wọ́n máa kọ́kọ́ gbé wọn. Kí ló fi máa ń pa wọ́n? Wọ́n máa ń skills wọn lọ́rùn. Wọ́n máa ń skills wọn lọ́rùn. So tó bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ yẹn, ẹ̀jẹ̀ díẹ̀ máa wà nílẹ̀, so máa nù. Wà nínú ẹ̀jẹ̀. Àwọn abolo máa ń dì mú bẹ́ẹ̀ tó máa ń bá wọn dì, tó wọ́n náà máa bá wọn dì. Àdíjà yẹn ni mo bá wọn dì lẹ́sẹ̀ mi. Òkè wọ́n ló di ajá lẹ́sẹ̀ mú tí wọ́n fi pa. But Abọ́sẹ̀dé tí wọ́n pa lẹ́yìn Àdíjàtù, ìwọ náà ló di ìyẹn náà mú tí wọ́n fi pa, àbí? Náà ìwà tẹ́ ẹ̀ ń wù yìí ṣe ń tó dáa ni. Kí ló fẹ́ látọ̀dọ̀ ọmọ Nàìjíríà báyìí? Wọ́n ṣíjú àánú wò mí. Wọ́n ṣíjú àánú wò mí. Kí wọ́n ṣíjú àánú wò. Nígbà tí ó tọ́ ọdún wo ló ti mọ Àṣẹlà? 2022. Ó ti bímọ fún ọmọ mélòó? Ọmọ ẹyọ kan. Náà ṣé tíjọba bá tẹ wá wò pé kí wọ́n ti fi ṣíjú àánú ẹ̀wọ̀ ẹ̀sìn, ṣọ́ọ̀ṣì tó padà fẹ́ Àṣẹlà? Kí ló dé? Ó wà fọkọ rẹ̀ lẹ̀? Kò sí nǹkan kan sọ. Kò sí nǹkan kan sọ. Ó fọkọ rẹ̀ lẹ̀? Ìyẹn ò má dà. Kò sí nǹkan kan sọ. Àṣẹlà, ìyàwó ẹni pé tó bá ti wà sọ pé pé wọ́n tẹ̀ fẹ́ forí jìn pé náà pé ó lóun ò lè fẹ́ mọ́. Ó fara mọ́? Báṣẹ̀gun, gbogbo ọmọ tẹ́ ti pa sínú ilé ọ̀dọ̀ ẹ̀ sìn mélòó ni wọ́n? Méje. Èyí tó tà tó wọ́n jù nínú ẹ̀ gbogbo ọmọ tẹ́ ti ń pa, àwọn obìnrin tẹ́ ń pa, èyí tó tà tó wọ́n jù èlò ló tà? 300,000. Èyí lè máa ń ta orí, orí nìkan èyí ló máa ń ta orí. Òkè òkè máa ń ta orí nìkan. Wọ́n máa ra gbogbo páàtì yẹn. Tí ẹ bá sọ pé orí nìkan lòun fẹ́ ń kọ́. Wọ́n ti bí tó ń béèrè yẹn ò béèrè bẹ́ẹ̀. Kò tí béèrè bẹ́ẹ̀. Wọn kò máa ń béèrè bẹ́ẹ̀. So méje lẹ ti pa báyìí. Èèyàn méje obìnrin. Ẹ kì í lu ọkùnrin ni? Ọlọ́run tó máa ń mú wa ni. Òun tó máa ń mú wa nìyẹn. Ta ni? Ìyá sísè Ọláwálé máa ń mú wa. Ok. Gbọ́ bójú sókè. Lẹ́yìn ọ̀gbẹ́ni Olú Mandela, àwọn wo ló tún máa ń ta páàtì fún? Àjàgbóra. Àjàgbóra. Àjàgbóra ìyẹn ti kú. Bẹ́ẹ̀ni. Àti tatúni. Àti Fatade. Fatade. Fatade ṣé ò ní yẹn ṣe? Babaláwo ni yẹn náà. Bó ni yẹn ń gbé? Ọ̀tà ló ń gbé. Ọ̀tà ni yẹn náà ń gbé. Ok. Now, ìwọ náà sọ lẹ́ẹ̀kan sí, kí náà ní tó fẹ́ látọ̀dọ̀ gbogbo ọmọ Nàìjíríà báyìí? Wọ́n ṣíjú àánú wò. Wọ́n ṣíjú àánú wò wá. Ìyẹn tó a ṣe torí pé kò ṣe ohun tó dáa. Wọ́n ṣíjú àánú wò yìí. Mariam, àmọ́ rẹ fún gbogbo obìnrin. Àwọn onífún obìnrin ní pé wọ́n ṣe wúkọ̀ tó bá níṣẹ́ lọ́wọ́ ni wọn kò fojú síṣẹ́, tó bá dẹ̀jẹ̀ lọ́kọ ni wọn kò lọ́kọ. Ká máa tẹ̀lé ọkùnrin kiri kò ń ṣe nǹkan tó dáa. Kì í ṣe nǹkan tó dáa. Bẹ́ẹ̀ ni sir.